nẹ́kò orí adé akọrin wọ́n ti ń tẹ̀ wá mẹ́rẹ̀ bọ̀ wọ́n ti ń pa wá ó ti pẹ́ ó kàn jẹ́ kó ṣẹ̀hùn ká wà lára ní Yorùbá. ó ti wá tó gẹ́ òye. a ò ṣẹ̀rù mọ́. ó ti wá tó gẹ́ òwà. June 12 táwọn ṣe kí ló bí iṣẹ́ rántí wọ́n pa Káṣímáwo Abíọ́lá ó borí wọn ò jẹ́ kó dé kó ṣe rántí ta ló pa Bọ́lá Ìgè ní kò yé wa gbogbogbò Yorùbá ni wọ́n fẹ́ pa tán wọ́n ń kẹ́yìn wá síra wọn rí ipa tí ń gan Awólọ́wọ̀ ń bẹ nínú ẹni tọ́lọ́hun rán sí wa nílẹ̀ Yorùbá akọtí ikún Abraham Adésànyà Gani Fáwẹ́hìnmí Emmanuel Alayande Kúdírát Abíọ́lá ṣe tiẹ̀ obìnrin takuntakun Awólọ́wọ̀ sọ̀rọ̀ kan nígbà kan ṣe rántí ó ní bó bá tásìkò àwa lágbára wa àwa Yorùbá lọ̀rọ̀ yẹn ń bá wí àsìkò yẹn ti dé òye. Yorùbá ká jà fómìnira wa o. Yorùbá ò sí nípò ẹrú láé kó má pa wá nípa ìyàmó tó gẹ́ àṣetán láti gbòmìnira o no going back Yorùbá ní ṣàdúró. Yorùbá ò sí nípò ẹrú láé kó má pa wá nípa ìyàmó tó gẹ́ àṣetán láti gbòmìnira wa o no going back Yorùbá ní ṣàdúró. ẹ̀yin tẹni ká máa lọ ọ̀sẹ̀ òfò lójú ẹ̀rù tó ń ṣẹlẹ̀ ẹ̀sẹ̀ ní tíṣà bẹ́ẹ̀ òrìṣẹ́ ògbóhùn tó ń ṣẹlẹ̀ káàkiri ẹ̀ ń pé torí ogun ní sógun ti dé ìpakúpa tó ń pa wá yìí ti wá tó gẹ́ o ṣé bílù ṣe ń lọ yìí ó fara mọ́ ẹni ló tẹ́hùn lọ́rùn ó ń láti jẹ́ àríjẹ nídìí ìbàjẹ́ kò wá kàn wá o ebi pẹ̀lú insecurity nílé lóko kò sówó kò sí sẹ́ńdẹ̀ ní àdúró sí kí la dúró mú wọ́n ti yáwóyáwó nílùú ọ̀hún owó ti tán àwọn ìjẹ̀lú ló ń gbádùn ebi ń pa wá o a ò lè kú sínú ebi àwọn lọ ní. Yorùbá ò sí nípò ẹrú láé kó má pa wá nípa ìyàmó tó gẹ́ àṣetán láti gbòmìnira wa no going back Yorùbá ní ṣàdúró. Yorùbá opportunity kan tó kúre ẹ̀já gbámú kápá wápọ̀ ká jíjọ lò kó má ṣe bọ́ àwọn pípù yìí yóò láǹfààní tó fẹ́ ṣe fún wa mọ́ yóò dá là ń sọ bọ̀ lọ́dún tó ti pẹ́ àti wake up Yorùbá ká má padà mọ́ o bàbá lè padà àwọn ìyà tí ó jẹ wá ìpìkọ́ yóò ju èyí tó ń jẹ wá bọ̀ látẹ̀yìn wá o ibi àwọn lọ kọ́lọ́hún sí wa tá bá débẹ̀ tó o òmìnira ń bẹ níbẹ̀ fún gbogbo wa o mo ti ṣàǹfààní tá a máa jẹ tá a bá dá dúró láwọn orin tí mo kọ sẹ́yìn tẹ̀ bá ń bá mi bọ̀ o gbogbo ẹ̀yin tó ń jà fáwọn Yorùbá ẹ kú iṣẹ́ látòrí Sunday Igboho ṣà ọmọdé rẹ mọ́ Ọlọ́run má pa ẹ́ fún wa má jà sọ́lá torí pé wọ́n gan ní ìbẹ̀rù tó ń rí mú wa Professor Banji Akintoye yẹ kú iṣẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò fúnlẹ̀ Yorùbá Ìbà Gani Adams Fáyọ̀ Adébánjọ ẹ ó sì wá débi ire. Yorùbá ò sí nípò ẹrú láé kó má pa wá nípa ìyàmó tó gẹ́ àṣetán láti gbòmìnira wa no going back Yorùbá ní ṣàdúró. àmì a ó ṣe débi ire ẹ ó sì wá débi ire. gbogbo ẹ̀yin olóyè.